Hello. Hello, sir. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀, sir. Igun ìgbéyàwó lè tún kíkẹ́ ńlá kọjá mà. Mi náà fẹ́ kẹ́ advice mi lórí ìgbésẹ̀ mi, sir. Mo ń gbọ́ yín mà. Yes, sir. Mo ń la many things kọjá. Ó bẹ̀rẹ̀ really affect life mi gidi gan ni. You understand? Ṣé ń gbọ́ mi, sir? Mo ń gbọ́ yín mà. Mo ń gbọ́ yín mà. Yes, sir. Lóòótọ́ ọmọ ìkéré ni mí, I'm just like 32 years. But the problem tí mo face in the first place, ìgbà tí mo get admission dáàdi mi tó ṣe máa lọ kọ́ṣẹ́. Ìgbà tí mo ń kọ́ṣẹ́ ńgbà yẹn, mo meet guy kan. That's my first date guy. First boyfriend ni guy. So bàbá yẹn wá lélẹ́yìn. Ó jẹ́ nǹkan tó máa ń gbọ́ ọ̀sìn yẹn nìkan. Títí tí mo fi kọ́ṣẹ́ tán. Mo ṣáà support ẹ̀ tó máa fi lọ sùn. Ìgbà tó bẹ̀rẹ̀ ṣe tán ní sùn. Ó mọ̀ fún mi. Ní tilẹ̀ ń tọ́lọ́ ó mọ̀ fún mi. Ṣùgbọ́n ní ìmọ̀kúnlẹ̀ ní ṣùgbọ́n kan lára tí ó ń daṣọ bò. Ọ̀gá ṣogo aṣáàpadà fẹ́ra wa délé. Ṣẹ̀gẹ̀ ibẹ̀ ni mo ti wá mọ àṣírí ẹ̀ pé kò lè perform dáadáa. Ṣẹ̀gẹ̀ but since then wípé a nífẹ̀ẹ́ ara gan-an bẹ̀rẹ̀ jẹ́ nǹkan tó kún lóòtítọ́. Iṣẹ́ àwọn ń daṣọ àṣírí bo àárín yẹn. Bẹ́ẹ̀ mi yẹ yíṣà. À ń gbọ́ yín mà. Òun ń daṣọ àṣírí bo àárín yẹn kódà kò sẹ́ni tó mọ nǹkan tó ṣe láì máa jẹ́. Ọdún àwọn fámìlì ẹ̀ máa ń fún mi ní problem. Ṣé mi àgàn ní tí mi ò bímọ kinní kan tí mi tẹ̀ mọ̀ káwọn gan náà sọ ọmọ wọn lẹ́rù rí ìṣòro. Anybody ṣáà mọ̀ nǹkan tó ṣe títí tá a fi fẹ́ ra ní ìkọ̀kọ̀ pọ̀ rárá. Tó torí pé ṣàyẹ̀ pé ìjà òṣèlú láwọn ènìyàn àtẹ̀gbọ́n ló ṣe máa ń frustrate mi tó pé mi ò ní jù pẹ̀lú ẹ̀ nífẹ̀ẹ́ tún pọ̀ fún mi torí mi níṣẹ́ gidi lọ́wọ́ fashion designer ni mí nípa professional foodstuff bag nígbà yẹn náà dẹ̀ níṣẹ́ tiẹ̀ ẹ̀jẹ̀ so kò rí ní ìmọ̀ káwọn gangan náà di ọmọ wọn mọ́lẹ̀ tó fi láti bẹ̀ ó ti wá di pé ó ti rí pé mi ò sá fún pé torí nǹkan tó ń sọ ni pé kí n sá fún pé ẹran àwọn ọmọ kìíní kan àwọn ni kì í sá fún torí ó láìkì mi náà dẹ̀ láìkì so from there ṣàdédé pé wọ́n tàfi ogun tọ́ta láìpì tèmi náà nìyẹn ọ̀ṣẹ́ ìgbìmọ̀ ọ̀dẹ́ mo ṣiṣẹ́ gan-an wọ́n stress a lot lọ́jọ́ yẹn tó kíkan òní láti ní káwọn ọmọọṣẹ́ mi máa ṣiṣẹ́ lọ so bó ṣe di pé kí n ti dà ojú mi fi àpòlé mú mi lójú from there ojú yẹn ṣáà ni mò ń náà títí pé tó ojú bẹ̀rẹ̀ sí ní ṣú di sí ojú mi ń ṣú ní tẹ́gbẹ́ mi ò fi bẹ́ẹ̀ ilé iṣẹ́ tí lọ́rọ̀ gan mo lè ṣe mọ́ ìrìnàjò yẹn ṣáà ló dí pàtó pé mo bá ọmọ yẹn jà pé àjẹkẹ́ lánàá mọ́kúnlé mi ṣáàjà àná kọlọpọ̀ wọn mọ́mí ẹ̀ ti bàtẹ̀ mi jẹ́ kíní kan mi ṣe mọ́ mi tó bá mo ń ṣe tán láti fẹ́ sílẹ̀ bá nǹkan kan ó ṣàdédé ní àjẹbẹ̀rẹ̀ sí ní ti ọ̀rọ̀ situation tèmi ló fa iṣu láyìn àjẹ mi ò fi sílẹ̀ pé èmi àti àjẹ nìkan kò rí mi ò bá sílẹ̀ síta tí òun ti wá táṣì ti tèmi síta bá nǹkan kan tó ó ṣàfihàn ara sílẹ̀ tàfijọ yà ìgbà tí wọ́n á débàdàn tó ń gbà yẹn mọ̀ sí bàdàn èkó ni ìgbà tí wọ́n á débàdàn ìrìnàjò ojú ìṣàní mọ̀ bá káàkiri ṣe ìjọba rẹ̀ ibi tó ti fi ojú káàkiri gbogbo èyí tí mo ti lórí nìkan kí èèyàn fínáǹsì máa ojú tó jẹun ìní kan bẹ́ẹ̀ tó ní iye ọdún tí mo ti pè lábẹ́ mọ́mí tí mo ti lọ tí mo ti dá live live tí mo dẹ̀ máa gbé mi sọ́dọ̀ gan tó kàwé tán graduate lábẹ́ mi èmi nìkan ni mo rí sọ́pọ́ọ̀tì. Kí lẹ fẹ́ lórí ètò yìí? Kí lẹ fẹ́? ẹ wá máa gbọ́ mi ta ìgbà tí wọ́n á sí Ìbàdàn máa pàdé bọ̀bọ́ yìí nípa ọ̀rọ̀ ojú náà ni mo náà ṣáà wo mọ́ mi dódódódódó kó fẹ́ fẹ́ mi kankan mi ò tẹ̀ láìkẹ́ tó gbogbo tí mo dé ni pé màá padà wá bẹ́ẹ̀ wọ́n máa ṣe bọ̀bọ́ yìí ṣáà lómi ṣáàlù fọ́ọ̀sì mi pé kí n mọ̀ fowó fẹ́ mo ṣàfẹ́ nígbà náà nígbà nǹkan tí mi ò lè ṣe ní bó ṣe ṣe ọ̀nà ṣàṣe fọ́ọ̀sì kí ni wàá náà oyún wáyé tí wọ́n sọ fún dájú pé àtijọ́ tí mo ti ní oyún ìbọ̀bọ̀ yìí ti jẹ́ ìfòòró ìdààmú tí ò ṣe fi tọwọ́ kọ́ jẹ́ pé òun tiẹ̀ máa ń dáràn sí mi lọ́rùn ní ọ̀dà nǹkan kékeré tó dínkù lọ́rùn ó máa ń dáràn sí mi lọ́rùn jẹ́ pé kò sí station tí mi mọ̀ pé kò léyìn ara pé gbogbo àná máa ń ṣe bí ọmọ láàbùtà òbí èèyàn ni ló kó fẹ́ mi sí ó fẹ́ sí mi lórí pé kìíní kan tó ṣe bá dànìyàn máa ń tó nǹkan ní kankan ó dá mi dábò kàtà oyún tí mi ò dẹ̀ níbi tí mo dẹ̀ tó wà fọ̀ṣọ́ lọ tẹ́ pé mi ìmọ̀ bó ti ń gbà fẹ́ mi ló ti bímọ ìgbémọ bí ìwé sẹ́yìn ṣáà ń dùbẹ̀ mo ṣáà má lè jẹ́ bẹ́ẹ̀ pé ṣáà máa change títí tó fi gba ogun gbèsè ayé mi tó yán èmi kẹ̀kẹ́ lójú mi ò ṣe bó ṣe yẹ kó wà bí tẹ́lẹ̀ mọ́ ìrìnàjò mi ti wá lọ sẹ́yìn ó ti lọ fẹ́ jẹ́ pé láìpẹ́ mi ti gàjẹ́ tó yẹ kó ló má ba láìpẹ́ mi jẹ́ mo wá ń rò ìwà tí yóò lọ́wọ́ kò sí kankan kò ṣiṣẹ́ ṣùgbọ́n wá rò pé ẹjọ́ tó lọ lọ tí bá ní mo fẹ́ rí màá rò padà lẹ́sẹ̀ ni àbí kò dẹ̀ tó kò síbi tí mi ò wá ṣẹ́ dé nípa ọdún náà mo lè ṣiṣẹ́ sílẹ̀ mi mọ́ bó tẹ̀ ṣe ní ìdí láti fi tọ́jú ọmọ mi ò sí rí yẹn náà wò bíbí
mo believe ní rárá pé mo lè ṣiṣẹ́ ọ̀pọ̀ tó wà láyàn bí mo kọ́ tó máa ní kí n máa ń pè náà tó máa ṣe everything wọ́n mọ̀ wọ́n wá sọ̀pọ̀tì ọkùnrin mi tó mo lọ pé kí n sí nǹkan tí mo pass through pẹ̀lú yín tó ṣe ẹ̀jẹ̀ tó kí fún lẹ mi fẹ́ ní lórí tí n bá gbọ́ yín dáadáa arábìnrin ẹni arákùnrin tẹ fẹ́ láàárọ̀ ọjọ́ ayé yín ẹni arákùnrin yẹn àti ẹ ní àjọṣepọ̀ rí rárá rárá ẹ̀ẹ́dẹ̀jọ court for many years. akọ́t for 6 years ní ìfikọ́ṣẹ́ ọkùnrin fi ní ṣọ́ọ̀bù mo ti wá òkè éèjì wo lẹwà tẹ Bẹ́ẹ̀. pàdé ẹ̀ nísìnyí mo ti 32 éèjì wo lẹwà ńgbà tẹ pàdé arákùnrin yẹn ẹlẹ́jọ́ court for nígbà fún yẹn 6 years bẹ́ẹ̀ ni mà nígbà yẹn ìgbà tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ńgbà yẹn bóyá 22 àti 21 lẹ́jọ́ pàdé ara yín bẹ́ẹ̀ ẹ ni wá court fún 6 years ẹ ṣe nǹkan kan bẹ́ẹ̀ wàláì ẹ ṣàfara yín balẹ̀ age 27 ilẹ̀ wed àbí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ 26 mo fẹ́ wọ 27 years la wed ilẹ̀ wed ok ṣé tẹ fi wọ age 26 27 yẹn mà wọn ti flower yín gbà yẹn mà mo fi kún àṣẹ yìí fún yín mo ti gbọ́ ẹ ṣàfara balẹ̀ nígbà tẹ tún wá ṣe wedding tán pẹ̀lú arákùnrin mà ẹ lọ many years no marriage pẹ̀lú ẹ̀ mo ṣe díbàdàn ni ànígbà tẹ fẹ́ arákùnrin tẹ kú lọ́dọ̀ ẹ̀ láàárọ̀ ọjọ́ yín yẹn mà tẹ ní kò lè ṣe yẹn ẹ lọ many years pẹ̀lú ẹ̀ mà. nàìjíríà tó pé iye ṣá kí n tiẹ̀ mú kò ló fà ní ọmọ jù ṣé ẹ ṣe wedding abẹ kankan lọ sínú ilé ẹ̀ mà. a ṣe introduction aláṣepọ̀ mọ́ wedding yẹn ni ok ní àgbà yín ìgbà àwọn afáàdẹ́sọ wá pọ̀ láàrin ọdún kan yẹn ẹ súnmọ́ra yín rárá mo fi ọlọ́run ṣẹlẹ̀ rẹ̀ mo ti gbọ́ ẹ mo fi farabalẹ̀ ó ṣe pé àtúmọ̀ra wa o ara ò gbé ṣé kò lè ṣe àbí. ara ò gbé mi. ok nígbà tí ò wá lè ṣe yẹn láàrin ọdún kan yẹn ǹjẹ́ àwọn òbí ẹ̀ mọ̀ wípé kò lè ṣe láàrin ọdún kan yẹn sáà. iṣẹ́ náà kan múra la fi ṣe dájú èmi láìsí máa lọ́jọ́ ọkọ mi síta mo mà ó ti máa ń láì kò sí nǹkan tí mo lè fi sọpọ́ jẹ ọdún lè ní o. arábìnrin ẹ farabalẹ̀ mo fẹ́ bá yín wọ ọ̀rọ̀ yẹn láti ilẹ̀ ní kẹ́ ẹ lè bá àárọ̀ náà bá yọ nípasẹ̀ àwọn ọlọ́gbọ́n ayé ẹ farabalẹ̀ gbọ́ tèmi. ẹ délé ọkọ láàrin ọdún kan yẹn sẹ́ nígbà tẹ́ mọ̀ pé ọkọ yín ò lè ṣe sẹ́ tí ò lè ṣe ṣé àwọn tó jí òbí ẹ̀ wọ́n mọ̀ pé ọmọ àwọn ò lè ṣe láàrin ọdún kan yẹn mà. mi ò mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ tó ti yé dájú ó yẹ yín àgbàlagbà ní ilé ọmọ ṣùgbọ́n wọ́n mọ̀ ó mi máa ń lálàá wọn lójú wọn. nǹkan tó fà á tèmi kan fi nǹkan tó ṣe ní fún wọn. gbọ́ tèmi jàre kò ní bàtà bá tó fojú kan yẹn ká tó mẹ́ni tó sọ̀rọ̀ tí mo bí kọ́lẹ̀ ń dá mi lóhùn yẹn má bínú. ẹ má bínú bó ṣe ń ká mi lára. kò káyé lára tí mo bí kọ́lẹ̀ ń dé mi lóhùn yẹn ẹ̀rín lójú oorun gbà yẹn kọ́ ìyẹn ò ní túmọ̀ rárá ẹlòmíín tí ń rí lójú olóore rẹ̀ wọ́n ò ní ó yàdá sí lójú oorun ilé ó bá mọ́ olóore ẹ̀ ní ó bá dọ̀tá ẹ̀ ẹlòmíín ò ní fẹ́ lẹ́dọ̀gba ẹ farabalẹ̀ arábìnrin ẹ farayín balẹ̀ tí bá bí yín ni kẹ́ ẹ dáhùn báyìí gbàtẹ́ ń sọ tí yẹn rí pé mi ń sọ kankan mà tí bá ti bí yín ni kẹ́ ẹ dé mi lóhùn ẹ sọ fún bàbá ọkọ yín àti ìyá ọkọ yín láàrin ọdún kan yẹn pé ọkọ yín ò lè ṣe. kò ní bàbá ẹ máa gbọ́ òun ló fà kò ní bàbá ìyá mi ohun tó máa sọ fún mi pé kí n lọ kí n jẹ́ kí n ṣe láti kí lẹ fẹ́ lórí ètò ẹ lè gbé òótọ́ lórí ètò kí n ṣe pé kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀ ẹ lè gbé òótọ́ lórí ètò kí lẹ fẹ́. mo máa gbọ́ sọ. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ lè gbé òótọ́ ọ̀rọ̀ náà tí bá bí yín ni kẹ́ ẹ bí ìsọ fún wọn mo ti dá yín lò mo ò sọ fún ọgbọ́n náà ló ní ká ṣe láṣìírí mo ò sọ fún wọn mi lè parọ́. nígbà tẹ́ ẹ wá sọ fún wọn yẹn ta ló wá bá yín tó ní pé ẹran àwọn ni ọmọ òun pé kẹ́ má ṣe nǹkan kan lórí ẹ̀ ṣé ojú oorun náà ti bá yín àbójú ayé. ìgbà tá a lọ sọ spíkà torí ìgbà yẹn ni mo lọ sọ spíkà bíbọ spíkà yẹn gan ni ó lórúkọ láti ní Ìbàdàn wá sí. ibẹ̀ wá débẹ̀ kí ló ń wá gbàgbọ́ débẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n ṣàtọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ gan lórúkọ rẹ̀ sí ìlò kí nìyẹn ò ṣe ìbẹ̀rẹ̀ ni ẹnì kan tó wà ní ìdíje ká spíkà ni ní àwọn ajẹ́rìí ọ̀bẹ yẹn ni. arábìnrin wọ́lọ́ ẹ ti àmúdání náà.
ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí. Mhm. Sọ nínú ọ̀rọ̀ yín wípé ẹnìkan wá bá yín wípé ra àwọn ní kẹ́ ẹ má tu talent tó wá bá yín. ẹnu àwọn náà ni mò ń dábọ̀ yìí ìgbà tá a jáde sí tó ní ká tún jáde ó ní etá nílò síta àrí kókó ìgbà tá a wá jáde sí ni wọ́n sọ pé ẹran orísun ni bí kìí ṣe tí mo lè fẹ́ ọdún náà mi náà gbọ́ mẹ́sẹ̀jì rẹ rí o pé kí n má fẹ́ lọ. Yes, sir. Ẹ sọ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan wípé ìyá rẹ̀ ní tẹ́ ẹ sọ nìyẹn o ní tẹ́ ẹ sọ fún èmi lórí bẹ́ẹ̀ni ètò nìyẹn o. torí bí ká lọ ọkọ tó sọ nìyẹn. Ṣébi tẹ́ ẹ lọ ní tí wọ́n sọ fún yín bẹ̀ ni ní tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ni pé ní tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan lélẹ̀ ẹ ti ń parọ́ náà. mo ò parọ́ dájú wọ́n bó ṣe rí lọ́kàn mi. Olúṣèyí kí náà sọ ẹ ní pé ìyá rẹ̀ wá bá yín àbí ṣé mo parọ́ ni. Pé ìyá rẹ̀ wá bá àwọn máa yín. fọ tẹ́ẹ̀tì mi pé àgọ̀ lágọ̀ mi kìíní kan bẹ́ẹ̀ kan ló àwọn máa fọ tẹ́ẹ̀tì mi. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ Bẹ́ẹ̀ni. ṣé Ìbàdàn lẹ wà. ṣé o bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ṣú ọkọ̀ kúlíkúlí ni ẹ mọ̀ bọ̀ láàárọ̀ Friday ẹ wá rí mi láàárọ̀ Friday ṣé ẹ ti gbọ́ mà ọ̀rọ̀ tá à ń sọ lórí afẹ́fẹ́ yìí tá a fi máa. ẹ̀jẹ̀ báwo máa ṣe débẹ̀ ẹ rẹ̀ bá ti dé Ìwó road ẹlẹ́yìn lọ sí Prince FM ṣé ẹ ti gbọ́ mà ìwé gangan. ẹ bá ti dé Ìwó road ẹlẹ́yìn lọ sí Prince FM mà lálárèrè kò jù bẹ́ẹ̀ lọ mà ṣé ẹ ti gbọ́ ẹ já kúrò lọ́rọ̀ tí yẹn ẹ já kúrò ń bẹ́ẹ̀ ewúrú mò ń sọ èrò lẹ́ ń wí tó bá ti ń tojọ́ fún mi lórí ètò a single word like this mi lè gbàgbé n tó sọ ìtẹ́ ẹ sọ yẹn mò ń rí fáàsì ẹ tó wá sọ pé no láti ṣubú ńlẹ̀wẹ̀ 070.